AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Kí ni àbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti K1A Ultimate? Níwájú ọ̀nà àti ọ̀tá kí n pè jẹ́ yìí lọ. Tẹ́ bá ń béèrè pé kí ni àjọṣepọ̀ tó wà láàrin wa. Àjọṣepọ̀ tó wà láàrin wa náà ni pé iṣẹ́ yìí àjọ ń ṣe ni. Tá a bá dẹ̀ pàdé ara wa, á pọnra wa lé, á kíra wa. A lè má máa wá ara wa lọ́lé o. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò mọ ní Àlájọ Àṣàyìndé o. Mi ò mọ ibi tí Àlájọ Àṣàyìndé wà o. Bóyá Àlájọ Àṣàyìndé wà mọ ibi tí ilé tèmi wà o. Àmọ́ pé bóyá ibi tá a pé ìjà kò sí tó jọmọ́ jà. Kò sí tó jọmọ́ ìjà. Mo tiẹ̀ ti ráàyè. Ayé ò sí. Ó ti yé yín. Mo dẹ̀ mọ̀ pé mo ṣe ń sọ yìí. Bẹ́ẹ̀ náà ló ṣe lọ́dọ̀ Àlájọ Àṣàyìndé. AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends.